è stata brava. Come te? Credo che ne tanto, no? Àgbààgbà ẹ káàbọ̀ o. Wọ́n rí bá ti ṣe. Àwa lọ́nà gbégbá. Ẹja kéri ìwòyà ìrìwòyà àyàgbò àyàtọ̀ ìrìwòyà. Eba. I'm sorry for keeping you waiting. Mi ò wá ṣètò lẹ́nu, mo wá ṣe preamble ni. Àfọmọ́ yóò lè bá o. Àfọmọ́ yóò lè bá kó máa sẹ́ni méjì. Ṣẹ́kù mi kí n ṣẹ́kù ẹ̀. Àjọrí ní ìṣàbórí egungun àtàlá ní ìṣàbórí òrùlé. Adé àbọ̀ràn jí ẹ̀lùjù tí ó lálàlà tí ó fẹ́ gbà á dirí. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Owó táwọn wá ẹ̀lùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Iye gbogbo táwọn wá ẹ̀lùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Mo bá jẹ́ ká ṣe eré ìfà, ọ̀gá mi bá nìyí ọ̀sẹ̀ àwòkú. Ilé ìkọ́ ni mo fẹ́ lò. Gbàgbà. Bẹ́nìyàn bá ronú jìn. Bẹ́nìyàn bá ronú jinlẹ̀. Kò lè bá wa kọ́. Kò lè bá wa kọ́ òye. Ibà. Àfọmọ tó ń yọ nílé Ifá, kò sẹ́ni tó máa sọ pé òun ò mọ ẹni tó ń jẹ́ ọ̀ṣẹ́ àwòkó. Àfọmọ tó bá ń yọ nílé Ifá,
kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ìṣẹ̀ṣe Lagba Òṣàtọ́lá Bímbọ́lá òun ni atọ́kùn ètò yín tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa ṣe kíni ẹ bá wa máa pín ẹ bá mi sọ fún alára wípé mo ti wà níbí ní digbí ẹ bá mi sọ fún àjèrò pé mo ti wà níbí ní digbí kẹ bá mi sọ fún Ọ̀rọ̀gúnléèlà pé mi ọmọ yín àbúrò yín kékeré inú ilé yín mo ti wà níbí ní digbí tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi máa pín chai you dey work ẹ káàbọ̀ bàbá mi Yínúsà Ṣítù ẹ káàbọ̀ bàbá mi bàbá ìgbìyànjú violence headmaster mi ẹ jẹ́ kí n gbé kinní kúrò lójú mi kẹ́ lè bá máa rí mi dáadáa ẹ jẹ́ n gbé àwọn ilé kúrò lójú mi àwọn ilé wọ́n bá dán o ẹ ń gbé síbí ẹ jẹ́ apply ẹ̀ báyìí wọ́n máa block view mi ṣó ti yé yín àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe ogbó atọ́ àtúrò ìwòrìwò fún gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi mo kí gbogbo ẹ̀yin bàbá wa omi sáǹṣẹ́gun mo kí gbogbo ẹ̀yin bàbá wa lóògùn ọ̀fẹ́ o gbogbo yín pátá ni mo kí èèpà òrìṣà fún gbogbo ẹ̀yin ìyá wa àti bàbá wa gbogbo yín pátápátá ni mo kí mi ò lè lòdì ẹnì kankan. mi ò lòdì ẹnì kankan mo kí yín tológun mo kí yín tẹ̀ṣọ́ mo ṣèbà fún Olódùmarè Olódùmarè ìbàrẹ̀ Olódùmarè gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tó bá ti fi Olódùmarè síwájú irọ́ pátá lásán náà ni wọ́n ń pa kábíyèsí rẹ Olódùmarè Ọlọ́run Olódùmarè kábíyèsí rẹ ìwọ lọba àṣàkẹ́ ayé àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ṣe mọ̀ wípé àwọn òrìṣà wa ni wọ́n ń kì bẹ́ẹ̀ Ọlọ́run náà dẹ̀kẹ̀rẹ́ òrìṣà òkè ni àwọn bàbá wa àti ìyá wa ni wọ́n máa ń pe Ọlọ́run mojúbà gbogbo ọrẹ ayé gbogbo ọṣẹ pátápátá gbogbo ọṣẹ ayé pátápátá ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe torí pé kíni àdáṣe ní ìmọ̀ ìbà gbọ́dọ̀ wọn ọmọ ẹ̀yìn kábíyèsí o ẹ̀yin ìyá mi mojúbà yín ẹ jẹ́ kójú mi sọ ẹ jẹ́ kójú mi ṣe mo wá cruise lẹ́ni ni ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ má ṣèbà kí n tó wọnú ètò kó má di pé ìbàjẹ́ tí mo ti ń fi ìbàjẹ́ ṣayọ̀ ṣó ti yé yín mojúbà ìbà bàbá ìbà yèyé ìbà olúwo ìbà ojúbọ̀nà gbogbo yín pátápátá ni mojúbà yín gbogbo ẹ̀yin adáṣọ má mú ró pátápátá ìbà yín ni mo ṣe o mojúbà ọlọkùnrin mojúbà ọlọmọbìnrin mojúbà ọdẹ àgbàlagbà oyún inú àṣẹ ẹ̀dí ìbà ìyámọ̀pọ̀ tó dorí kodò tí òṣomi mojúbà ìyámọ̀pọ̀ tó dorí kodò tí òṣẹ̀jẹ̀ tí òṣoje gbogbo lákìrìbọ̀tò aláìlójú awẹ́ pátápátá gbogbo ṣokóṣòbò ìbà yín ni mo ṣe gbogbo ọrẹ ayé gbogbo ọṣẹ ayé ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ ọ̀rọ̀ inú omi ọ̀rọ̀ inú afẹ́fẹ́ ọ̀rọ̀ inú igi pátápátá ìbà yín ni mo ṣe jẹ́ kójú mi sọ jẹ́ kójú mi ṣe gbogbo òrìṣà tá à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé gbogbo òrìṣà tá à ń péjúbọ ní gbogbo ilẹ̀ kóòtù òjìrì pátápátá ìbà ni mo ṣe jẹ́ kójú mi sọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́ ìbà yín ni mo ṣe gbogbo ẹ̀yin tẹ́ ò tún máa wò mí nígbà tí n bá ṣe tán ìbà ni mo ṣe mo wá ṣeré lẹ́nìí ni ṣóde yín mi ò bá ti jà wá èrè la wá ṣe a ò bá ti já wá o èrè mo wá ṣe mi ò bá ti já wá o ẹni ìjà bá ń kó ṣe kí ni kó lè rí mọ́ gírí ẹni tó bá fẹ́ jà èmi ò jà gentlelady ni mí èmi kì í ṣe fáìtà o kẹ́nikẹ́ni ó yá mú kan náà mú jùs kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà gentlelady ni bàbá mi gbogbo ẹ̀yin babaláwo mo kí yín kò ní bàjẹ́ láéláé kò ní bàjẹ́ kò ní dàrú jẹ́jẹ́ mi ni mo jókòó kì í jẹ̀bi ẹjọ́ tí ó ti yé yín jẹ́jẹ́ mi ni mo jókòó kò ní kéèsì ní court ṣé mọ̀ pé Fúlàní làwọn kò lè yá wọn wípé àwọn bàbá wa sọ pé jẹ́jẹ́ mi ni mo jókòó kí ló ń wá lọ sílé ẹjọ́ jẹ́jẹ́ mi ni mo jókòó lórí ètò mi tí mò ń sọ̀rọ̀ tó ti yé yín tí mò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá ń lẹ̀ la máa sọ̀rọ̀ lé lórí and mo ti wà lórí Facebook kí Tanọlọ́run tó bọ́ sórí Facebook eléyìí tí mò ń ṣe yìí preamble ni mò ń ṣeré ni o ṣó ti yé yín
ó yẹ kẹ́yìn náà mọ̀ mo ń ṣeré ni, I'm just joking, I'm not serious because kò tí ì jẹ́ matter of seriousness lọ́wọ́ tá a wà yìí. Gbogbo yín ni mò ń kí. I cannot be naming you people one by one because you know that I love you so much and you are dear to my heart. Ẹ yẹ ká fún òyìnbó díẹ̀ díẹ̀ gbà nídìí. Torí Àyìnlá Ọmọwúrà sọ pé bóhùn mi máa fò òyìnbó kọrin tí wá yàtọ̀ sára rẹ wẹ́wẹ́ tó bá jẹ́ tóní Gẹ̀ẹ́sì ni tó bá jẹ́ tóní Gẹ̀ẹ́sì ni tí mo bá fò òyìnbó kọrin àwọn elégbè wọn fọ sí wẹ́wẹ́ sọ Gẹ̀ẹ́sì o. Ká má kọ orin Àyìnlá torí Àyìnlá la fẹ́ fi ṣeré lénìí. Ṣó fi ń yé yín mo wá ṣeré ń bí lénìí ni mi ò wá serious. Ìgbà míì lẹ́ǹkọ̀ọ̀kan láyé èèyàn máa cruise, èèyàn tó bá dẹ̀ fẹ́ káyé fi òun cruise èèyàn máa fi wọ́n cruise mọ́ ọ̀rọ̀ tó ń lọ. Jẹ́jẹ́ wa la jókòó, àwọn títa náà lòun bá lẹ́jọ́, àwọn là ń bá wí, àwọn là ń bú, àwọn là ń sọ̀kò ọ̀rọ̀ sí. Àyìnlá Ọmọwúrà ní tí mò ń sọ̀kò ọ̀rọ̀ tí mo ní bí òru ló ń ṣaláṣọ dúdú ó, àwọn là ń sọ̀kò ọ̀rọ̀ sí. Kì í ṣẹ̀yìn kò sáyé tó mọ̀ yín rí, àmọ̀ yín rí ọpẹ́lọpẹ́ kéèsì Tani Olohun. Àwa ti wà lórí social media tí gbogbo ayé ti ń rí wa. Al-fulani àárín kókòsì àwọn Fúlàní àtàwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ báwa náà ṣe kí ni àwa àti ń jẹ́ ẹ̀fọ́rí fáwọn mùsùlùmí kan àwọn ẹlẹ́sìn àjòjì tipẹ́tipẹ́. Rọra ṣe bóyá ṣe ń wọlé bàtà. Tipẹ́tipẹ́ ni wọ́n ti ń rí wa bí ẹ̀fọ́rí. Ṣé mo pé ẹni burúkú olórí ibú ò kí ń mọ olóríire oya mi clinic. Olórí ibú kò kí ń mọ olóríire. Ṣó ti yé ẹ? Àwa ti ṣe kí ni a ti lọ fà gan beyond gbogbo nǹkan tẹ́yìn ń lérò yìí. Ó sì lè jẹ́ inú kíṣì mi yìí ló ń fọ́ yín lórí mo ń dáná tí mò ń sọ̀rọ̀ yín òun ló ń fọ́ yín lórí ló ń dùn yín. Èmi ò wá jà lénìí mo wá sọ̀rọ̀ rẹ̀. Tẹ́ bá fẹ́ jà ó yẹ kẹ́ ẹ face ẹni tẹ́ ẹ fẹ́ bájà kẹ́ bájà. Al-fulani Ọlọ́run ló yọ ẹ o, Ọlọ́run ló yọ ẹ. Torí mo kàn jókòó mo ń wo gbogbo ọ̀rọ̀ yẹn pé ṣé lóòótọ́ Al-fulani fẹ́ sù mí látara Tani Olohun because kò yé mi. Bọ̀ ó dàbẹ́ nípa Al-fulani ó dàbí pé ìwọ náà ó ti pẹ́ tí ẹranko bá ti pẹ́ láàrin èèyàn ó máa fẹ́ ṣe bí èèyàn díẹ̀díẹ̀. So Fúlàní nǹkan èèyàn kan ló tún fi wà useful lọ́wọ́ yìí o because ó ti pẹ́ tó ti wà láàrin àwa èèyàn tá à ń jẹ́ ọmọ kóòtù òjìrì àti ń jẹ́ kó máa ronú bí èèyàn kó máa ṣe èèyàn bó tilẹ̀ jẹ́ pé òkàn dáwọ́ èèyàn bóra ni. Èmi rò wípé ẹjọ́ pàdé àpòpọ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ kéèsì ni. Èmi ò mọ̀ wípé ẹjọ́ ẹ bá mi máa tẹ love and light because tán bá flag mi mo lè ṣe ìpè fún bàbá ńlá kúpọ̀nrín kan gbá yín. Torí mo wá ṣeré ń bí lẹ́nìí ni mi wá búyàn mi ìdẹ̀ wá jà. Kò tí ì lè dé gbogbo stage yẹn. Mi ò mọ̀ wípé mo tún lè rí ìwà èèyàn lára ẹ but wọ́n ní wípé ká tún sọ tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà wọ́n ní wípé tí ewé bá ti pẹ́ lára ọṣẹ ó máa try láti dọṣẹ ó gbìyànjú níbi bẹ̀ yẹn. Mo tiẹ̀ rí wípé mo wá rí wípé lóòótọ́ ọlọ́pọlọ lórí díẹ̀ níwọ̀nba ronú bí èèyàn díẹ̀ níwọ̀nba ju akúrí tó wà lórí ìlọ apárí ọmọ yakuba yìí ó bó ṣe fi ojú ìyẹn ni mo fi appreciate ẹ díẹ̀ níwọ̀nba dé ìyẹn ò mí ní pé ìjà wa ti parí àjà tó bá dẹ̀ rí àsìjà ìjà náà ni tó rárá àjà lẹ́yìn wà àjọ ń fi ọ̀rọ̀ jomi tó ru ọ̀rọ̀ àjọ ń fàlàyé ọ̀rọ̀ yẹra wa ni kò lè tó gbogbo nǹkan tẹ́ ń fà yìí 2-5 ni èmi àti yín ni ẹ máa fèsì mi ẹni a bá lè mú là ń lẹ̀ dí mọ́ èmi ní kẹ́ fèsì kì í ṣe Tani Olohun èmi ò mọ Tani Olohun rí mi ń ṣọmọ Ìbàdàn extended generation mi ló wá láti Ìbàdàn tó ti yé yín torí mi mọ̀ tán
ẹ̀yin lọmọ tí ò ní ìran tẹ́ ẹ̀ mọ̀ bí tẹ́ ẹ ti wá. ẹ̀yin lọmọ tí ò ní ìran tẹ́nìkan ò bí, tí ò ní stable history tó fẹ́ wá máa da history oní history nù. You can't give what you don't have. You guys don't have history because you don't have the little ones people know about you. It is worst. Nítorí ẹ̀ lẹ ti wà láàrin wa lẹ ti inflict what's it called? Inflict cancer yẹn sínú àwọn tí orí wọn ò pé láàrin àwọn ọmọ kóòtù òjíire kó máa sọ history wọn lásọ bàjẹ́. Torí ẹ̀yin ò ní. Kí ló dé? Kí ló ṣe fún? Okay, ó ti mú tiẹ̀ tán, ó ti mú juice ẹ̀ tán. Kí ló wá ń pariwo fún? You finish it, go and bring the plate for me. Lọ má bọ́ yẹn wá. Ẹ̀yin ò ní. Nǹkan tẹ́ ẹ̀ ní, ẹni tó ní ẹ fẹ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ kò dẹ̀ lè ṣeé ṣe. Torí ìjà èmi àti Al-fulani kò lè tó à ń gbéra wa lọ sí kóòtù. Àjọ ń ṣe kí ni, àjọ ń gbá bọ́ọ̀lù ọ̀rọ̀ láàrin ara wa ni. Ìwọ́de kẹ̀rẹ́ ni wọn ò bí ẹ̀dá kó go all out láti bá mi jà because òun protect image nǹkan tí Fúlàní fẹ́ ṣe ní ilẹ̀ wa tí ò dẹ̀ bò kò ń ṣàṣírí mọ́. Àṣírí tí ò bò. Torí ẹ̀ ló ṣe lè bú mi padà, ló ṣe lè sọ̀rọ̀ sí mi, ò lè sọ̀rọ̀ sí pọ̀rípọ̀ bá mi. Ó rí yẹn. Torí pé o mọ̀ wípé àwọn ọmọ Yorùbá kan torí wọn ò pé in the name of Islam wọ́n dúró sórí page ẹ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀, mo fẹ́ ṣeré ni tó ti yé ẹ, mi ò wá jà. Àlàyé ọ̀rọ̀ níbo mo kàn tún rán yín létí ni pé gbogbo kinní yìí kò le tó báyìí. Fúlàní tó dáràn tó ń pa àwọn èèyàn kiri ṣebí Fúlàní ni ẹ́. Kò sí èèwọ̀ tá a bá ń pe brọ́dà wọn ta mọ̀ lórí ayélujára pé kó bá wa pè wọ́n ṣàkíyèsí, ṣé kìí ṣe mítìn láàrin ara yín? Ẹ kìí ṣe mítìn. So mi ò tiẹ̀ wulẹ̀ fẹ́ bínú sí gbogbo ibẹ̀ yẹn torí mo ti rí wípé iṣẹ́ US Imam iṣẹ́ ara ẹ̀ ló ń jẹ́. Mo dẹ̀ ti ṣe fídíò fún tí mi bá drop ẹ̀. Yes. Tí mi bá drop ẹ̀, go and take that one, sí lọ mú yẹn tó wà lẹ́lẹ̀. Tí mi bá drop ẹ̀ lálẹ́ ìmá drop ẹ̀ lọ́la, mo ti ṣe fídíò yẹn. Má gbé bọ́ síta. Tẹ́ bá fẹ́ fèsì Tana Olohun, ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Tana Olohun lẹ̀ ń bá jà. Torí mi nìkan kọ́ ni mo sọ̀rọ̀. And then jẹ́jẹ́ mi ni mo jókòó kì í jẹ̀bi ẹjọ́. Jẹ́jẹ́ mi ni mo wà tí mò ń bú gbogbo àwọn èèyàn tí wọ́n mú Tana Olohun tí wọ́n mú dání kó tó di wípé US Imam ó ta sí àgẹ̀rẹ̀ dọ́dọ̀ mi. Ẹni tí mi ìbá fẹ́ fún lésì mi ní fún lésì. Tí mi ìbá fẹ́ fún ẹ lésì mi ní fún ẹ lésì. Ọ̀rọ̀ ẹ ò gbúdọ̀ lọ bẹ́ẹ̀ ni mo ṣe fún ẹ lésì. Bí tẹ́ ẹ ti ya èèyàn bí nìyẹn. Tẹ́ bá ṣe nǹkan ẹ máa expect kí ẹni tẹ́ ṣe nǹkan sí yẹn kó dákẹ́. Tó bá it's my choice. Mo yó mi ò yó ẹ ọ̀dọ̀ mi nìkan wà. Tí n bá fẹ́ dáhùn tí mi bá fẹ́ dáhùn ọ̀dọ̀ mi ní decision yẹn wà. Kì í dẹ̀ ṣẹ́jú ẹ̀ ní àná lára ń ta. Ẹ wo mi ò wá ṣeré, mi ò wá jà, mo wá ṣeré ni. Nítorí mi ò fẹ́ bínú rárá. Mi ì dẹ̀ bínú. Ṣó ti yé yín, a ṣe ń sọ̀rọ̀ ni. Wo Al-fulani, a ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ilẹ̀ ti rí, a sì máa gòkè sí torí ibi gíga láyé tèmi. Oṣù ọ̀dùnbá láǹtakùn ò bá kú. Láti bí dèdò ó máa tún takùn lọ dádó. Ọmọ wàdó àwàyè àti máa tàwú ẹ lọ. Mo máa ta okùn yẹn lọ ni. Màá ta tó máa fi dí yín sí kọ́nà kan. Ẹ̀yin ẹ máa já porókù ni. Sórí Al-fulani good wípé ìwọ kọ́ lo through eléyìí tó pera ẹ̀ ní ọmọ ọ̀dọ̀ tó pera ẹ̀ lọ́ọ̀yà yìí owó ṣe rí. Ṣé báwọn sophisticated lawyers ṣe rí nìyẹn? Téèyàn bá rí báyìí èyí náà ẹ sọ tó bá jẹ́ pé bí gbogbo lọ́ọ̀yà ṣe rí rèé. Tọ́mọ yín bá fẹ́ rídìí lọ ṣe máa sọ pé kó lọ rídìí lọ.
àwọn tí ò class tí wọn ò fail tí wọn ò kúrò ní class. Eré ó jẹ́ fọmọ yìí lẹ̀ kó yé jẹ́ kó pariwo school ni kó má ti ṣe yẹn. Pẹ̀lú àbúrò tí mo fọ yẹn kúrò bí ó yá kúrò bí. No kúrò bí. Juice ẹ nígbà ó dàbọ̀. No, you stay here to be making noise. I don't like it. Tó bá dúró síbí o máa jẹ́ kó máa pariwo ni. Ṣó ti yé yín? Tó bá jẹ́ wípé US Imam ẹ bèrè lọ́wọ́ ara yín fún ara yín kẹkàn jókòó pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe rí yìí ni gbogbo àwọn akẹgbẹ́ yín tán jẹ́ lọ́ọ̀yà ṣe rí. Ta ló máa gbà kọ́mọ òun lọ rídìí lọ tó máa rí bí nǹkan tó ń fi ọwọ́ nù lára yìí. Anyway ṣá ẹ má jẹ́ sweat ẹ̀ jù lórí ọ̀rọ̀ yín US Imam mo ti ṣe fídíò fún yín. Ẹ bínú wọ́n ní ẹni tí ò bá gbà ẹ jẹ́ kó bínú kó lọ kú ṣé ọ̀rọ̀ lẹ̀lẹ̀ tó bá wọnú ẹ̀kọ́ kò tún jáde mọ́ ní tiwa o. Ṣó tán ewé wọn ti sunko ẹ jẹ́ ṣọ́ra fún tiwọn àbá àti ẹ̀bẹ̀ ni tí ẹ ní. Ṣó ti yé yín? Eré ni mo wá ṣe ń lè mi ò wá sweat. Al-fulani má gbàgbé o wọ́n ṣẹ̀ṣẹ̀ pa àwọn ọba kan àwọn bírọ́dà ẹ̀ ni wọ́n ti mú wọn. Ṣó ti rí àbó ògbọ́ yẹn? Ìwọ ò kì í sọ̀rọ̀ lọ sí gbogbo sáìdì ibẹ̀ yẹn lọ́rọ̀ ẹ fi máa ń dùn mí. Ìdí tí mo fi máa pè ẹ́ ṣàkíyèsí nìyẹn. It's good we have you on social media. You are accountable to àwọn atrocities tí àwọn bírọ́dà ẹ̀ ń commit lórí ilẹ̀ wa. It's good we have you on social media. Tó bá jẹ́ èmi làwọn bírọ́dà mi ọmọ kóòtù òjìrì òní lọ máa ṣe rọ́bìṣì yẹn ní ìlú onílù kó máa lọ máa pààyàn kiri kó dẹ̀ máa constant lọ bẹ́ẹ̀ kó sọ pé ta ló ṣe bíi wọ́n ti pa wọ́n lọ́nà òkú wọ́n ti rèpù wọn. Ọmọ kóòtù ò ní ṣe bẹ́ẹ̀ ọmọ kóòtù kò ní ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin yìí náà ni ẹ̀yin wọ̀kìlù mọ̀ ẹ̀yin àlejò ọ̀ràn ẹ̀yin yìí náà ni. So mo bí tá máa wá wọn lọ sí wọn ní representative wọn lórí social media ìwọ náà la máa dì mú. You are accountable to this. You must be accountable. Kó tó wá expatiate àbí repatriate ìyá ẹ̀ kémi náà castrate ẹ̀. Èmi wá ṣeré ń bí ni mi ò wá jà ó jù. Mo wá ṣeré ni o mi ò wá jà tó ti sọ dànù létí ayé níṣe ló fi ohun tí grandma mi ìyá àgbà mi ẹ ló mọ́ mi máa ẹ̀sọ́ èyé mi bílẹ̀ ti wà léyìn ṣé dáadáa lẹ́wà ṣẹ̀ṣẹ̀ làgbà mo wà lórí ètò mo ti pè yín tẹ́lẹ̀ mo ní kínkín ni àṣẹ o àṣẹ 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 o àṣẹ o àṣẹ okay ma yes ma. Lóṣooṣù jì ọmọ àti kálárẹ̀ palẹ̀ àìtètè jí náà tá ń dùn ojú sáyé tán inú bí baba ńlá kan. Ọmọ ajíró tèmi má ló tànà ọmọ ajíró rere láṣọ. Àṣẹ o. Àṣẹ ìyá àgbà mi ó ti ṣe kí ni ó ti ṣe wúre fún mi ìyókù kéré. Ó yá Àyìnlá ẹ jẹ́ ká jọ enjoy Àyìnlá ìkan. Ó yá lẹ́nu ẹ̀kúsì ọ̀pọ̀. Níṣe ló fi ìsanra ohun tí àgbà ṣe àṣegbé ló jẹ́ ó dàṣegbé ọmọ ẹ̀dùn àgbà tó kọ́ mọ̀ ṣubú. A kì í
àwọn tí mo kó mọ́ máa pariwo ní aláriwo ni. Wait, I don't want to see you. No. Níṣẹ́ ló fi ìsanra ohun tí mo bá ṣe. Ayọ̀ Àkàndé kò ní tán bẹ̀ láṣẹ Èdùmàrè. Ṣé rí i pé ilẹ̀ á fi mú bẹ́ẹ̀rì bá tẹ̀kọ̀ àtẹ̀gbé lómi ajẹ́. Wọ́n ń dọ̀rọ̀ wọn ni ṣàlàyé ti dáyé. Èrè wá gba kíní. Mo tún dẹnu dúró náà. Ohun tó lé wọn wá lomi à. Èrè wá gbà. Wá gba jù ìṣẹ́nu fún àjọ. Nú èyí tí ẹ ra wọlé olè ó mọ̀ kó ṣàtọ́lá lọ́wọ́ ọbẹ̀. Ariwo mi láìkẹ̀, mi láìkẹ̀ ariwo tó ń pa, mi láìkẹ̀. Wọ́n tún ń jà poró. Ébà ayé ò gbọ́hùn tó fi ń kọrin ìlàlì. Ẹnu tẹ́nìkan ṣe tó tẹ o nílùú Ẹ̀gbá o ọmọ àtọ̀hún rìn wá tún ra wọlé. You should stop making noise. Oya wá bọ̀ ní ilé lọ kí wá lọ sọ́dọ̀. Ìjì, don't tire for me. Àtàṣọ ara ẹ̀yìn gbàǹjo, àfọwọ́fà etí ọ̀tún kó tó mèrè sá, àfọwọ́fà. Ṣé ń gbọ́? Nílùú Ẹ̀gbá o lọmọ àtọ̀hún rìn wá túnra wọlé. Bí ò ṣọ́ra ẹ̀. Ọ̀rọ̀ oyíòwe ẹ kìlọ̀ fún gbogbo wọn. Kéèkù létí lọ fún toko pé kẹríkẹrí ń bẹ níwájú. Tí ò rówó àsìkò fi rẹ́kẹ̀ búyẹ́ àtọ̀hún rìn wá tó fẹ́ ṣàkọ àjẹkún ìyà ni ó jẹ ẹgbọ́n báyìí là á ṣe ń bá wí wàá rẹ̀ o. Tó bá di lálẹ́ yìí mo máa drop ẹ̀ fún ẹ má wọrí. Aráalé kọjá àmúṣẹfẹ ìtẹríba ló sọlé ayéró. Ṣebẹ́ lẹ́ẹ̀fẹ́ ní tẹríba lórí ilẹ̀ wa ni ẹ gbọ́ lágbára gbà o. Owó bàbá àṣìnà bẹ́ẹ̀ tó kò ẹ bá mi kí òwe. Ìpolówó iná nìkan àwọn dídì rìn. Imam make sense. Skip. Múlele amúlele o. Eba. Fúnkẹ́ Bello màámi love you ẹkújọ́ mẹ́ta mọ̀. Fẹ̀ẹ́ kílẹ̀ máa tó mọ́ apá rẹ̀ àpọ̀jù tẹ lọ. Táorídì ọmọ Adédìgbà
tó bá ń bú ẹ má mà kó gbọ́ o. Ìgbà tó ń bọ́ ọmọ aládé níyì ló gorí olówó. Ṣé ń gbọ́? A kì í gbọ́wọ́ àwọn ọmọ anígi lájẹ́. Kò séwu lóde o, àwa ti júbà o, aráyé. Òun ló ní àmúhùnlọ. Ibi àwílàdé ọ̀rọ̀ bùṣe kí ni wọ́n ń wí ó. Ọ̀kẹ́rẹ́ borí ìrókò lójú ọlọ́ọ̀dẹ. Ibi agbẹ́lẹ̀ ń ṣọ̀tẹ̀ṣẹ́ ẹ lójú ayé òṣàtọ́lá ń ṣe irun rere. Àlàní onílábí fún ọ̀rẹ́ tí ìkírù gbadé péró. Mo ń gbárù mọ́ ọ̀sìnkàn tó ń sọ. Ṣadé wọlé òun bá rìn ó ń ká. Ẹ jẹ́ sáré play tí yín fún yín mú bọ̀. This is for you, the two of you, both of you, the both of you, the both two of you. Listen. Àjèjì ń bó nílẹ̀ dulẹ̀ kí ló ṣe jẹ́? Ẹ wọ ọmọ ẹrú náà fẹ́ ṣe bí ọba. Yóò rà ní ó san, ẹ ó padà sábúlé. Ẹ sì lábúlé. Ẹ ò la òbí kò rè. Ẹ lábúlé òun náà ni. Tẹ bá lábúlé ẹ rí bí yà sí. O lè ṣakọ lójú wa. Ní kí a mọ́ sá ìyàlá ó fi pá wọn lórí. Lójú wa. Ṣé epo ó máa ń dìjà? Kí làjèjì máa ṣe fọ́mọ onílé? Ìgbà bẹ́rẹ̀ la fi jòkó ní ilé orin. Àwọn ìyá mi nìkan ò lè gún wa níbẹ̀ o. Àwọn ìyá mi nìkan ò lè gún. Ẹ jẹ́ sọ fún àjèjì pé kó lọ ṣọ́ra òwe. Lórúkọ tí àwọn àtẹ̀wọ̀n èṣù ọ̀daràn. Ìyá mi ọlọ́mọ jọjọ. Kí ni ó ṣe jẹ́? Kí ni òlòdì rí bí? Kí ni ó ṣe jẹ́? Kò tiẹ̀ yé mi. Kò tiẹ̀ yé mi ọ̀rọ̀ ìbò orí. Ọ̀run ló ń la ọ̀rẹ́. Gbèsè ló fẹ́ di pípọ̀ lọ́rùn ẹ̀ ṣẹ́ ń gbọ́. Ẹ ṣerú ọba òtítí ayé. Ẹ máa ṣerú wa títí ayé ní gbẹ̀yìn ẹ̀yin Fúlàní. Ṣé òmùgọ̀ tẹ rí epo ewúro? Ojú tí a fi ń gúnyán kọ́ la fi ń gbọbẹ̀. Sàfẹ́tẹ̀ ìfèlè àpárẹ́ mi òwe. Wọ́n pàpà ní ìṣàwọn ń wọ lóde mọ̀ wọ́n pàpà. Pẹ́pẹ́pẹ́ ìta mi àbọ̀ sọ́wọ́ ọ̀kú. Pẹ́pẹ́pẹ́. Kì í kó ohun aró rárá, ṣé ń gbọ́?
ṣàṣe ń gbé ọ̀tá mi á bọ́ sọ́wọ́ ọkú pàrúkú. ẹni bá ṣàṣe máa ṣe mi ò ní ṣàṣe máa ṣe ẹni bá ṣàṣe máa ṣe máa gbé wọn láyé lọ́wọ́ onítọ̀hún wà dára àlẹ́ ẹni bá ṣàṣe ẹjẹ́ máa lọ ṣe rádaràda. ẹni bá ṣàṣe máa ṣe ẹni bá ṣàṣe máa ṣe ẹni bá ṣàṣe máa ṣe máa gbé wọn láyé lọ́wọ́ onítọ̀hún dára àlẹ́. Òráyé wá. Con i doppi saldi, i doppi risparmi, sulla collezione 2 c'è il 50% di sconto più un ulteriore Ìpolówó YouTube yìí ló máa ń sọ. 99 euro con relax, questo è mio, Doppi saldi? Ṣé ń gbọ́? Ẹ ti ń ṣàṣemáṣe, wọ́n ti ń gbé yín láyé lọ́wọ́ kẹ́ lè dára àlẹ̀ ká lè sinmi lórí ilẹ̀ wa. Wàhálà yín pọ̀ jù. Wàhálà yín ó ti pọ̀ jù. Bàbá ọkọ máa yìn ojú yín nìyẹn. Ẹ káàbọ̀ o. Ṣé ò ní pa? Ṣé ò ń gbọ́? Ṣé ò ń gbọ́? Gbogbo èèyàn máa ń ṣèwúre wípé ká tẹnujẹ má pa òun ni. Ìwọ lọ́ọ̀yà ìyá tẹnujẹ dẹ̀ fẹ́ pa ẹ́ because òun wá nǹkan tó máa jẹ forcefully because ò ríṣẹ́ ṣe. Tó bá ríṣẹ́ ṣe ni ò ní máa ṣàtẹnujẹ kiri. Ẹ̀yin lẹ̀rọ ẹni yóò lọ́gbọ́n lórí. Ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ ẹni ò lọ́gbọ́n lórí. Àgbèyà yín ju bàbá yín lọ. Wàhálà wo lẹ̀ ń kóra yín sí? Lísìn dáadáa. Ọ̀nà wo lómi àbábọ́ lójú ọlọ́dẹ tó mu tó gbéṣu iyán kaná? Òkété lù kéèsì ọ̀nà wo lómi àbábọ́? Kò sí escape fọ́mọ lórí tó bá rí fún Fúlàní tó bá rí wà fún. Òmùwẹ̀ yín fẹ́ mọ ìdí òkun. Àwọn ẹ̀lọ́ ò ní gbọ́ kẹlẹ́gbẹ̀mẹgbẹ́ ó. Ẹran lógì ní ó fẹ́ lọ kọlu ọdẹ. Bájá bá dúró lógì ní amẹ́rẹ́sà bíkì ní gbàjù ẹran ajá ńlá ti pẹ̀lú dá. Ẹran kókò ní nínú igbó ìgbín ò máa dùn kí ni ká fi wé. Ẹni bá fi wé pọ̀ mọ́ ìyẹn àpà onítọ̀hún. Ṣọ́ngbá òun fi ìgbín òfin wé pọ̀ mọ́ ló ṣe rówó ná US man. Lẹ́yìn tó ń wí. Ló ṣe ń sọ kátikàti bí ọmọ kú lọ́wọ́ àdìtì. This is for you. This is for you. This is for you. Ọbẹ̀ tí ò lójú lẹ mú dání ohun tí ẹ fẹ́ fi pàjánàkú aṣojú wa. Ṣòfò ọmọ ìyá àjẹ́ ọkọ̀ Fáúsátù àbúrò wa nígi lájé. Abẹ tí ò lójú lẹ mú dání ohun tí ẹ fẹ́ fi pàjánàkú aṣojú wa.
tí yẹn lẹ́yìn ṣe ń pa mí. Lísì ẹni ẹ̀bọ pin ìfá o. Ẹ̀dẹ̀ tún mí àmọ̀nà bí ọ̀pẹ̀lẹ̀. Bí ọ̀pẹ̀lẹ̀ o. Kò tún gbẹ̀yìn láwùjọ ẹyẹ yègèdè. Táyé ò gbà mọ́ tí wọ́n tún ń dá yègèdè. Fúlàní ìwọ ló ń bá wí Al-fulani. Ogún tí ò kàn yín lẹ tún fẹ́ ju tòótọ́ mọ́ o. Ṣẹpẹtẹ nìkan yín mú ta níra bí àfọ́mọ́ alákọ̀ọ́rí. Wàhálà kankan ò sí mọ́ rárá. Adúpẹ́ iwájú lójúkùn ń gbé. Bàbá Akíndélé wọn kò ńlá lé mi lọ́wọ́. Nínú kọ́nú ẹgbẹ́ wọn dùn ó dúró láàrin àjọ tí ẹgbẹ́ kárówó náà. Thank you so much. I dey feel this music. Hear this. Malẹ̀ ọkàn mi rú. Mo wá àwọn ọ̀tá tó ń bínú ìyá mi ọ̀pá kẹjọ wọ́n mo fà wọ́n lé ẹ lọ́wọ́. Níṣojú onílé ní jẹ́jẹ́ rẹ ṣe ń jalè. Níṣojú ọ̀tá ni mo ṣe ń ya. Mi ò lápò ògùn. Ajé mọ́ òfin wọ̀yọ̀ òjé. Wọn ò ní pàdé èèyàn títè láti fún fèrè. Ọ̀tá ẹni agbọ́. Níbẹ̀ nìjàgbá ti gbé dàgbà. Níbẹ̀ nìjàpá ti gbé dàgbà. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ò bá wa ṣe mọ́. Ébà lọ́jọ́ tó ti máa gòkè kalẹ̀ tó ti ja ewúrẹ́ lọ. Àsí nínú ẹgbẹ́ yìí, nínú ẹgbẹ́ àwọn ọkùnrin kan gbá yín àsílẹ̀. Ìdí òwe nínú iṣu. Listen to this, more for you. Mo wá ṣeré ni mi ò wá jà, ṣó ti yé yín? I'm not fighting. Gentility ni mi ò kì í ṣe fighter. Níbi kan náwó. Yorùbá mi káwọ̀ Rasaki ọmọ wá sí lágún. Bàbá Dáúfíkì ọmọ òkú ọ̀run. Hear this. Wọn ò tó yẹ ọmọ. Àwọn tó yẹ ọmọ ṣe wọ́n ń palákàrà ó jájọ wọn lójú. Báyé òun. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan, Olúwa ọba ló ń fiṣẹ́ yìn. Ṣó ń gbọ́? US Imam, kó máa ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan. Mama basta
Mo ń bọ̀. Oye yẹn wọ́n ní ṣe nǹkan bá kò máa parí. Wọ́n ṣe máa ṣe sùn. Èrè nígbà ìlú rẹ̀. Ó yà put easy for her. I don't care. Kò ní gbé nǹkan tọ́mọ yẹn láìkì sí. Ó wá gbé tiẹ̀ sí ọmọ yẹn ò dẹ̀ láìkì ẹ̀. Ṣó ti yẹ ká ṣiṣẹ́ bí ẹrú? Yes, my baby. Sì, certo, puoi cambiare. So wọ́n ti sọ fún ẹ nínú orin yìí wípé kó máa ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan. Ọlọ́run ọba nìkan ló ń fi iṣẹ́ yìnyàn. Kò máa wá ẹjọ́ tó máa kú lé lórí. Obì ó ti sọ́ra ẹ̀dọ̀bì nìyẹn. US ma. Orí ẹjọ́ ẹlẹ́jọ́ báyìí la mọ̀ pé obìnrin kú lé. Ó dẹ̀ ti sọ pé o kọ̀kọ́ kú sórí kinní. Mo dẹ̀ sọ fáwọn èèyàn pé ẹlẹ́tẹ̀ ni ẹ o. Ó ti gbàgbé. Mo sọ fáwọn èèyàn pé ẹlẹ́tẹ̀ ni ẹ. Ipe kinní ìṣe tó o bá bá. Sórí kéèsì yìí ó tún sì máa gbé lọ síbòmí. That is how foolish you are. Ebi lábẹ́ àgbàdá ohun tó lúwa bá ṣe ló dájú. Ọ̀kánjúwà ò ṣe fi wá nǹkan àbálọ àbábọ̀ ó dájú wọn lójú. Wọ́n fẹ́ ṣe bí tiwa kò ní ṣe é ṣe òye ahọ́n kì í pógun láyéláyé. Ahọ́n yìí kò kí ń pé ogún ẹyàn kan lásán ni. You want to do like someone else? You missed it. Ọlọ́tí wá káwọn mọ́lé ẹ̀sánwó ẹ̀mú. Okay, àwọn kì í tó imú. Okay, ẹ ṣeun. Àwọn kì í tógún ni mi ò mọ most of his words. Àwọn kì í tó imú. Okay, thank you ma. Ó ti yé mi, mo ti register bẹ́ẹ̀ yẹn. Àwọn kì í tó imú láyéláyé. Most of his words mi ò pick ẹ̀, but the one I can pick I'm still grand. Nínú fáàrí ọ̀bọ ṣé ń gbọ́ Al-fulani gbogbo fáàrí tí ọ̀bọ ẹ bá ṣe ó ti gbàgbé àwọn bàbá ńlá kú bàbá inú ìgbẹ́ ni wọ́n wà wọn ò níbì kan ó ti gbọ́ fáàrí ọ̀bọ kò sí bọ́ ò dẹ̀ fọmọ yìí lẹ̀ nítorí Ọlọ́run gbogbo fáàrí tí ọ̀bọ bá ṣe inú ìgbẹ́ ló máa padà lọ gbé Al-fulani kò sí bó ṣe lè ṣe bolo ó máa rùn gbẹ náà ni ó ti yí ẹ má máa ṣe jura yín lọ gbà fọ́lọ́run ká gbà fọ́lọ́run ní sinmi. You think I care? I don't care. Mo wí ẹ̀ náà di ìfàtì mi. Kí ló tún mi hàn fún wọn lóhùn nílé orin rèé táyé sì bínú sí wọn lọ́wọ́ kí ló fún yín lóhùn US Imam kí ló fún ẹ lóhùn láti sọ pé o fẹ́ lọ máa túsù ayé sì ń bínú sí yín lọ́wọ́lọ́wọ́ ṣé ò gbọ́ ni ó ní kí ló tún fẹ́ fún yín lóhùn nílé ayé yìí ayé kanra lọ́wọ́ ayé ń bígbó ayé ń bínú wọ́n ń bínú sí yín. Wọ́n bínú see everything that has to do with you, Islam and everything. Wọ́n bínú. They're so hungry. And you think you have a voice. Wọ́n ní anìkáyé ń fẹ́ lọ́lọ́run fẹ́. Ayé ò fẹ́ yín mọ́. Bàbá mi kí ni wọ́n ń sọ?
fọwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú nílé orin àkùkọ ńlá ní tiwa tí ò jẹ́ kí kékeré ó kọ mọ́. Ó rògùrọ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́mu kò sán. Àkàrà oògùn lélẹ̀ mi lè ṣe kí n má gbé. Bàbá àkàrà. Ogbó atọ́ àsúrè ìwòlò fún mọ́ wa láìfo. Ṣé ni mo bá sọ̀rọ̀? Èmi kò fi pọ́n tí mo wá gbé yín lé nì. Èmi lẹ̀ ń bá sọ̀rọ̀, èmi náà nì. Ṣé o ṣe lọ́gìlẹ̀ tí ń sọ̀rọ̀ ṣá? Bóyá òkè kúrà mo ti ń sọ̀rọ̀ báyìí gbà mí o, òkè kúrà mo wà báyìí o. Wọ́n ti ń nà mí látàárọ̀ o, ẹ gbà mí o, mo wà lókè kúrà. Wọ́n pè mí sẹ́jọ́ nílọrin, mo wá ní kí n lọ ní mi ò mọ̀ pé máa padà tìyá wọn mọ́lé ni. Ìlọrin yẹn wọ́n ti bìlífù pé kò sí nǹkan kan nílọrin wọn yẹn, kò sí nǹkan anything. A ti ṣe àṣà ẹ̀rọ pẹ̀lú ẹ wo nǹkan tí mo ṣe pè yí ó kéré ìyá mi dáadáa lẹ́wà. Àdúpẹ́ o, bọ̀ gbogbo ayé ló ń gbọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ o, tẹ́ bá fẹ́ sọ pé bóyá nǹkan àárín èmi àti yín ẹ jẹ́ ká sọ̀rọ̀ létà nìyẹn o. Rárá o, kò ń ṣàrìyàn àti yín o. Mo máa sẹ́ẹ̀dì kan sí yín ni. Ok sir. Ìkan lára wa. So mo fẹ́ kẹ́ bá mi post ẹ̀ sórí Facebook yín. Ok sir. Wọ́n fẹ́ release àwọn kankan lọ́la tó jẹ́ fún nǹkan tó wà important. Mi ò bẹ̀rẹ̀ àwọn èèyàn gbọ́ mi, mo ṣe sọ mo ṣe látọ́. Ó máa forward write up àti everything sí yín. Kò sí wàhálà. Ṣé in English ni wọ́n kọ́ ni àbí èdè abínibí? Abínibí ni o. Ó dà bẹ́ẹ̀, abínibí yàtọ̀ sí ability. Abínibí ni. Ẹ jẹ́ kẹ́ mọ̀ káwé kò ń ṣe kan fẹ́ mi, ṣé àwọn àdàrà mi lámù. Ẹ ṣeun bàbá mi. Ara wa náà lẹ nìyẹn. Ok. Ara wa kì í. Ẹ jù sí mi, ẹ má wojú ẹ tún ń béèrè, ẹ tún ń ná. Ẹ kàn lè message mi now. I can do anything for our race. Anything except helping you to sell the race house. Ìlọrin ni mo wà lókè kúrà. Ẹ̀yin tún ná ni. Mo ní kí n lọ sílé ni mi ò mọ̀ pé máa lọ tìyá wọn mọ́lé ní òkè kúrà. Ìlọrin ni mo wà. Abẹ́ẹ̀ rí nǹkan báyìí. Àwọn ẹbí ẹ̀kọ́ máa ń pa mí lẹ́rìn. Alágùn halẹ̀ tó wá àwọn ọmọ lọ. Ó sú mi. Àṣejù bàbá àṣetẹ́ni. Ẹ ṣeun bàbá mi. Ṣé wà láìpẹ́ báyìí? Mo wà mo ń fi Àyìnlá, mo ń fi grandpa yín, mo fi ń dá wọn lóhùn lọ́wọ́. Okay, kò sí wàhálà yà. Yes ma. Yes sir, thank you sir. Grandma mi lọ tún pè mí. Yérí bá mi kí dẹ̀ ṣe àárẹ̀, mo sì wà láìfù. Mo wà láìfù. Èmi nìyẹn o. Mo wà láìfù. Mo yẹ ṣe program lọ́wọ́. Mo ń ṣe program lọ́wọ́ ni. Ẹ ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mà. Ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà o. Ìṣẹ̀ṣe á gbé gbogbo wa. Àṣẹ. Ìgbà èwo ló tún méjì. Agbápá yẹbẹ ń bolẹ̀ lọ. Mo fi. Abídí yàmàdà máa ń bolẹ̀ ń rè. Kò sẹ́ni tó lè nà mí lọ́rẹ́ lójú Làtífátù. Làtífátù kẹ̀mú màá ti fi Làtífátù lẹ̀ fún yín. Ojú Làtífátù. Èmi ò dẹ̀ jẹ́ Làtífátù mọ́ o. Bímbọ́lá ńkọ́. Òṣèpọ̀ orúkọ tí Ifá fún mi nìyẹn nígbà tẹ́ ṣe tẹ̀ǹtayé so orúkọ yẹn lèmi ń jẹ́ ní Ìzàtòṣátọ́lá. Mò ń jẹ́ yẹn náà. Ọmọ Táyọ̀ ńkọ́. Èmi náà ń jẹ́ bẹ́ẹ̀, mò ń jẹ́ yẹn. Ọmọ jẹ́ mọ́ Táyọ̀. Bẹ́ẹ̀ ni. Mo ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Orúkọ tẹ́ fún mi náà ni. Àwọn náà ni. Wàdà ní màgbẹ́ lọ́wọ́ Táyọ̀. Mo mọ̀. Ẹ̀dá ní ire ẹni, ìwà ìtìrí ní dáàbò. Àṣẹ o, àṣẹ. Àṣẹ. Yérí bá mi, mo wà láìfù gbogbo nǹkan tẹ́ ń sọ ni àwọn ọmọ yín gbọ́ ń bí àwọn ọmọ yín. Ẹ yá ẹ máa kì mí kórì mi máa wú náà ẹ kọ́kọ́ kì mí kí n náwó fún yín náà. Bí ọkọ mi ò lóhùn ìjì lásà òkú.
ọmọ olówó ẹ̀gì máa yá jíìsì ọmọ mo bí ajaguntagbà ní wòrò ní mo bí dòdídú àbí dòdò fífú kẹ́nẹ́wẹ́ galúgbà mòrò níkẹ́ ìlàbí ìfìjọba ọmọ pàǹtí olóògbókù ọmọ ògbókù àlàsà ọmọ ìlúkọ aṣámọ ní póríkì ẹsẹ̀ ọmọ ṣáàkéèké àwọn olóró bí ìyẹ̀tẹ̀ èmi lẹ́yìn ẹ̀ ọdún ní kí kòkó lámọ̀ ọmọ jago aṣọ jago gbàgbà àtóyèrú kẹwọ ẹkùn máa pé ní jagun aṣọ orí mi ti wú. aṣọ ibi gíga mi lọ ibi gíga mi gíga. àṣẹ àṣẹ o àṣẹ. Àṣẹ. Tèmi yémi o, orúkọ tèmi sọmọ gẹ́gẹ́ tèmi yémi, iṣẹ́ ọmọ bá jiná. Àbí? Ìbọ̀lá ló jálága o. Ìjọ ojú owó pé Bímbọ́lá ló jálága o. Mo ṣe mi sọmọ gẹ́gẹ́ tèmi yémi. Mo ṣe mi sọmọ jàgbà tèmi yémi. Mo ṣe mi sọmọ ní jàgbà tèmi yémi. Ìmọ̀ràn ń sọ mí tí wù mí wípé ikú ò ní pa mí tọmọtọmọ. Àṣẹ. Àtọmọ ọmọ mi. Ìmọ̀ràn ń sọ fún mi yí pé màrí bá ti ṣe tèmi àtàwọn ọmọ mi àárọ̀ náà gbégbá o. Àṣẹ. Wọ́n mú bí ìṣọmọ níjàgbá tèmi yémi. Àṣẹ. Tí n bá ṣe tán màá send owó tẹ máa fi ra káàdì fún yín, owó tẹ máa fi ra káàdì, owó oríkì máa send ẹ̀ sí yín ṣe gbọ́ tí n bá ti ṣe tán. Ẹgbẹ́ òkè, èlò ló máa send ẹ̀ èlò. Ẹ máa wò tí n bá ti ẹ ti like owó jù tí n bá ti send ẹ̀ máa sọ fún yín. Àrùn tó ń ṣe yàbá. Ìyá ọmọ mi. Ìyá bàbá mi. Ọmọ mi. Ìyá bàbá. Ọmọ mi. Ẹ jẹ́ fi ilẹ̀ tí n bá ṣe tán màá pè yín. Ìdùnnú mi ayọ̀ mi ni. Ìdùnnú mi ayọ̀ I love you so much. I love you so much. Ó dàbọ̀ mà tí n bá ṣe tán màá send owó káàdì sí ṣe gbọ́ kẹ́ lè recharge. Ọmọ ò lè jọyà bàbá ẹ̀ ká tún mí abínú ọmọ. Ìjọba yìí ń lọ àjàlájà ju ọmọ ò lè jọ bàbá ká mí abínú ọmọ. Ó dàbọ̀ mà. Ìmọ̀lájọ ọmọ kẹ́jì ju ọmọ ò lè jọ bàbá. Gbogbo àtọ́ àṣírí ìwòrì fún bàbá Awórìndé. Ẹ ṣeun. I love you so much too. Ṣé orí dátà náà ni kí n má ṣe pa dátà? Onú ẹ pa tẹ bá ti pa máa send kíní tẹ bá ti rí alert ẹ máa wá wọlé sórí WhatsApp kó má bàa parí dátà yín yà ó dà mọ́. Ó dàbọ̀ mọ́ tí mi ò bá pa wọn ní kúrò ń bẹ. Àwọn kan ti pè sórí ètò mo fẹ́ ṣeré ń bí ilé nù bọ́ ti pè yí pọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé kọ́ọ̀lù kó má dà pé àwọn kan ni mo gbé kọ́ọ̀lù wọn mi ò gbé kọ́ọ̀lù lẹ́nìkan. Orí yín wú ìyá àgbà mi nìyẹn. Gbogbo ẹ̀yin ọmọ ọ̀pẹ́rú orí yín wú sórí kì yẹn. Máa padà sórí music wa mi ní pẹ́ẹ́ǹdẹ̀ anyways. Fídíò tí mo ṣe fún lọ́ọ̀yà èrè òdèjọ́ fún ọmọ yìí lẹ́ nítorí Ọlọ́run. Ìyá mi fọmọ yìí lẹ́ o. Ìyá àgbà. Màmá láṣàlà. Lọ́wọ́ ẹlẹ́mu kò sán. Mo fẹ́ béèrè ṣé fídíò tí mo ṣe fún torí ẹni you have been waiting for long. Fídíò tí mo ṣe fún this is not to do a program, this is just mo wá ṣeré ni. Fídíò tí mo ṣe fún lọ́ọ̀yà Pírí ṣé kí n drop ẹ̀ lálẹ́ yìí àbí kí n drop ẹ̀ láàárọ̀ la? Èwo lẹ fẹ́?
mo fẹ́ kí kọ́mẹ̀ntì yẹn kí gègé máa yí lọ mo fẹ́ mọ iye tó bá yọrí sí o ó yá mo fẹ́ rí kọ́mẹ̀ntì yẹn ṣé kí n drop ẹ̀ lálẹ́ yàbá àárọ̀ la. Tonight. Okay, today. Okay. I will drop it tonight, don't worry. In the next 2-3 hours, I'll share it with you. I'll drop it. I'll drop it. The wait is over. Love you so much. Tí púpọ̀ jù sí wa lọ́wọ́. Ṣé ń gbọ́? Òṣùwọ̀n yín ti kún púpọ̀ jù sí wa lọ́wọ́. Afẹ́fẹ́ ti fẹ́ àwa ti rí fùrọ̀ adìyẹ oko mi àjòwé fọlọ́gbọ́n. Ṣé ń gbọ́? Ó tán bí ò tán ẹja kulẹ̀ òṣì ló kù tẹ́ ń bá yí lọ́wọ́. Ìṣẹ́ ní ìpọ̀mọ burúkú àbí àlọ́ ṣe pè mí ò mọ bí tó sọ bẹ́ẹ̀ yẹn. Ṣé ti yé yín? Ó ti tán. Ó ti tán. Ẹ rántí fídíò tí mo ṣe wípé ẹrú òkè ń tètè mọ̀ pé ó ti tán fólówó òun. Òṣì ló kù tẹ́ ń ṣe. US Imam òṣì ratamára-ayọ̀ ló dẹ̀ kù báyìí tẹ́ ń ṣe tẹ́ ń bá yí lọ́wọ́ iṣẹ́ yẹn ló máa pa yín. Oh, this person is calling back. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Hello, ìyá mi, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o bàbá wa. Yes, ẹ kú ètò. Yes sir. Yes, àwọn aráabí tí wọ́n ń ṣe yamayama ni mo ti fẹ́ sọ̀rọ̀ gbà lórí òjìkítì ẹlẹ́dẹ̀ àti alárùn wárápá tó pé rẹ̀ ní US Imam tó ń mí lẹ́gbẹ̀lẹ́ bíi tó fẹ́ dákú yẹn ló ń pè yẹn kan lẹ́jọ́ sórí ọ̀pọ̀ sáwọn pípì ṣé wọn ò lọ́pọlọ ni. Wọ́n ń pè wọ́n lẹ́jọ́ ìmájì ká ní mo wà ń bẹ̀ is another thing á sọ pé ẹni àná lára ń ta èmi ni mo bú yín ṣó ti yé yín ẹ bá mi ṣẹjọ́ dáadáa irú bí mo ṣe wà ní ìtòkè kúrá mo wà. Wọ́n pọ̀ sí ẹ máa ń parí bó ṣe ń ṣe yamayama wọ́n ń yẹ̀yẹ́ ara wọn disgrace ara wọn nítorí àti jẹ́ wọ́n kàn ń ṣe rádaràda wọ́n ṣe rádaràda òjìkítì ẹlẹ́dẹ̀ yẹn náà á máa níbi tó ti fẹ́ kú tán á máa ní sókè sọ̀rọ̀. Ìyẹn tiẹ̀ sọ pé òun ò mọ̀ ń pa ìṣàmù pé ìyẹn ò yọjú sí court. Ó rẹ̀ pé ìyẹn ò mọ̀ ń pa ẹ̀ torí àti ìgbọ́ kó wá sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹranko ni wọ́n irú àwọn èèyàn báyìí ò yẹ ní society rárá tọ́ ẹranko inú gbóló yẹ káwọn méjì yẹn máa gbé nínú òun US Imam níbo. Ilé ìpọ̀. Inú ẹranko ni wọ́n inú gbóló yẹ kí wọ́n máa gbé bẹ́ẹ̀ ni mo sọ kò yẹ kó máa gbé láàrin àwùjọ táwọn èèyàn àwọn olóríire ọmọ Yorùbá bá ń gbé bẹ́ẹ̀ ni. Ìyá mi ẹwọ ẹ máa pé orin àyìn láyà pé kí n máa gbádùn àbí ìgbà yìí ọ̀rọ̀ ẹ máa dùn wọ́n ni. Ẹ ṣeun bàbá mi. Àti òjìkítì ẹlẹ́dẹ̀ àti US Imam alárùn wárápá tó ń mì bí tó fẹ́ fún lọ́la yẹn. Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣeun. Ẹ máa bí tó bọ̀ ìyá mi. Yes sir. Wọ́n sáré lórí asán
ẹ̀yin gbọ́dẹ̀ ń dá mi sí wọ́n ń sáré lórí asán. Níbo ni ẹ̀mí ṣé ń gbọ́ ẹ ti gbé egun níbo ni ẹ̀mí àrùn yìí wọ̀. Oníkálámù yọjú wọ́n yọjú ṣèṣeré náà ń ṣe bí òde ìwọ̀kẹ̀ ifá ọ̀sá méjì bá ẹ̀rí lọ́wọ́ ìwọ̀kẹ̀. My best part Àyìnlá sọ fún wọn pọ́mọ ọ̀rọ̀ wà. Àyìnlá sọ fún ẹjọ́ ẹ má pàṣẹ àmọ́ mi wípé ọmọ ọ̀rọ̀ wà. Ẹ jẹ́ kí n bá wọn sọ kójú tì yín kọ́ kẹ́kọ́ sómi dànù. I'll call you back ẹ má bínú. Wípé ọmọ ọ̀rọ̀ wà. Àyìnlá sọ fún wọn wípé ọmọ àní ẹ jẹ́ kí n bá wọn sọ kójú òtì wọn kọ́ kó sómi. Kò gbọ́dọ̀ pabẹ́ o Àyìnlá sọ fún wọn o wípé ọmọ ọ̀rọ̀ wà. Ọmọ ọ̀rọ̀ nìyí. Kójú òtì wọn kọ́ kọ́ lọ sọ́run dànù kẹ́ bínú lọ. Ogún ti sọ pé irú ọ̀rọ̀ yìí ló fẹ́ kú sí. Ẹ jẹ́ kí máa wọ̀n sọ kókó ta ló lọ̀rọ̀ aláàjì jẹ́tì ṣó ń gbọ́ létí ilé wọn aláàjì kò kú kò wẹ̀. Kó máa bẹ́gbẹ́ mu ṣé ó ti rí tó bá ti wọṣọ òkè ń bẹ́gbẹ́ mu ọpẹ́lọpẹ́ àwọn lọ́ọ̀yà yòókù la fi mọ̀ pé lọ́ọ̀yà ò rí rádaràdà bíi tiyín bá. Bí èkó àdígbẹ̀ Àyìnlá sọ fún wọn o wípé ọmọ ọ̀rọ̀ wà. Ọmọ ọ̀rọ̀ ní mọ́mọ́ sọ kójú òjì wọn kọ́ kó sọ́run. Wípé ọmọ ọ̀rọ̀ wà. Ẹ jẹ́ kí n bá wọn sọ kójú òtì wọn kọ́ kó sómi. Mama leave her alone now. Aláàjì olókùnrin bí ẹnu ilẹ̀ ríkà Àyìnlá sọ fún ọ kọ́mọ ọ̀rọ̀ kí bá wọn sọ kójú òtì wọn kọ́ ẹ jẹ́ ìfọwọ́ yìí dùnú tó rí náà sì ní akáṣíkì ní ká fi jó Àyìnlá sọ fún ọ. Kó o jẹ fọmọ yìí bẹ́ẹ̀ má gba nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́. Sọ fún ọ. Kí wọ́n sọ sóbàtà náà ni bàbá mi Adémoyè. Ébà. Oya. Ọ̀tá ń lùlù ìbàjẹ́ lóde o.
ọ̀tá lùlù ìbàjẹ́ lóde ọba olúwa mi ò ní jẹ́ ọdún. Irọ́ ni àwa máa rí ní ìṣẹ́ olúwa wọ́n ń ṣe bó bàjẹ́ dídán ló ń dán. Adani tán ti dání tán wọ́n ti dá àwọn ọmọ kóòtù òjíire tán káwọn Al-fulani abanijẹ́ tó wọlé. Àwa máa rí ní ìṣẹ́ olúwa. Káfárá tó já. Àwa máa rí ní ìṣẹ́ olúwa wọ́n ń ṣe bó bàjẹ́ dídán ló ń dán. Ìyá àgbà wọlé mi lè ṣe kí n má gbé. Ìyá àgbà okun oyè mi. Òdí oyè mi lúkà. Ṣé dáadáa lẹ́wà? Báyìí ni ẹgbẹ́ ẹ̀sìn máa mú mi, báyìí ò serious rárá. Òsínwín ònìyàn ni, òsínwín ònìyàn. Àtijọ́ tí mo ti ń sọ̀rọ̀ Sunday Igboho, tí ìbò lóye sọ̀rọ̀ rí, látijọ́ tí mo ti ń jà fún lórí social media. Thank you. Mo rántí ìgbà ọ̀rọ̀ olóyè gbà yẹn, tẹ́lẹ̀ pé ìgbà mi máa jí lágo mẹ́ta o, ìgbà mi máa jí lágo méjì. Tẹ́nì kọ̀ọ̀kan bá sọ̀rọ̀ Grace olóyè báyìí máa tún jáde. Ṣé mo gbowó lọ́wọ́ olóyè ni àbí mo ṣe wàá sùn ní ìgbà lọ sùn Sunday Igboho? Kọ́ wá sùn Sunday Igboho pẹ̀lú mi. Sunday Igboho tí ò tiẹ̀ bá mi sọ̀rọ̀ rí. Ẹ̀kan péré tí mo fẹ́ bá olóyè ṣe mítìn gbà yẹn táwọn ọmọ fẹ́ bá wa mídíà ṣe mítìn ó dẹ̀ ti pẹ́. Olóyè ò àtẹ́ǹdì mítìn yẹn bí ọ̀rẹ́ lèmi àti olóyè àbájọ sọ̀rọ̀. Bí ìbò olóyè sọ̀rọ̀ rí láyé. Mo dẹ̀ ń jà fún dọ̀là. Òsínwín ni wọ́n, òsínwín ònìyàn, òsínwín. Mo sì ń jà fún Sunday Igboho dọ̀là. Gbọ́ tí mo ṣe nínú last record mi ìgbà tán fi taná Ọlọ́run sílẹ̀ pé mi ò fẹ́ bá sọ̀rọ̀ because mi ò fẹ́ story that touch the heart. Mi ò fẹ́ ẹjẹ́ fáwọn people yìí lẹ̀. Mi ò fẹ́ gbọ́. Ilé ẹ̀sìn máa ọ̀rẹ́ ò yé mi. Ọ̀rọ̀ Fúlàní ò kì í yé èèyàn. Ìgbà tó jẹ́ wípé ibi táyé ń ronú sí ọ̀nà tí wọ́n ń ronú lọ síbẹ̀. Táyé bá ń ronú lọ síwájú àwọn máa ń ronú gba ọ̀nà ibòmíì ni. Àbí ó kàn rẹ̀ wípé BBC fẹ́ràn BBC ṣe interview wọn yẹn tó wá tá èmi ní bá dá BS mọ́ọ̀mù yẹn bóyá ó dẹ̀ láìka tí máa interview ẹ̀. Yes. Àbí òun lè kọ́kọ́ ṣe máa wà nítorí ni. Obviously nǹkan tó fẹ́ nìyẹn. Kọ́ máa interview ẹ̀ every week kó máa rojọ́. Because kò níṣẹ́ mi. Tẹ́lẹ̀ bá tán nìyẹn ìjọ wo ló tún mọ̀ tó máa gbéṣẹ́ wèrè iṣẹ́ kú lé lọ́wọ́ mọ́. Ó ti wá bèrè pé táwa ni lọ́ọ̀yà tó ń wá gbà tó náà ni lọ́ọ̀yà ara ẹ̀. Òun náà ni àbí ta ni yóò jẹ fọmọ yìí dẹ́ẹ̀dẹ́ bá gba nǹkan lọ́wọ́ ara yín torí Ọlọ́run. Òun náà ni lọ́ọ̀yà ara ẹ̀. Ó ní lọ́ọ̀yà ara ẹ̀. Abunú èèyàn àbúrò ẹ̀ ń kọ́lé lọ́wọ́ alákọ̀ọ́rí ara ìṣó ló ń wá bó ṣe máa jí ìṣòkó. Àbí o ìfá ìdí lọ́tọ̀ tó mo fẹ́ ṣe mo fẹ́ padà ṣe ṣó fún máa ná ṣó tí mo lè máa ṣe ó máa ṣó. Olórí gidi mọ́ ẹ̀ lórí ẹ̀ ó dàbí 6 cardinal points. Ìfá kí n tẹ̀lé rẹ́rìn mo kàn jókòó mo rẹ́rìn mo ní à. Nígbà tí mo kọ́kọ́ àwọn èèyàn ẹ̀ dá o ìjọ tí mo kọ́kọ́ wà nílé mo kàn ń gbọ́ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ mo ní ká ni mo jẹ́ lówó tó lé tó yí ìṣàlẹ̀ lẹ́yìn mi ìjẹ́ gbèsè ìgbà tí máa lọ wo the same message all through pé tànà Ọlọ́run òṣàtọ́lá mo bá rí fọ́tò mi wọ́n bá gbé dání bá àmú tiẹ̀ láì fọ́tò tẹlò kó ń ṣègbà tí mo ṣe inú kákàjàkájàkájà sórí ṣe pé bó ṣe máa ń wù mí ni mo máa ń dress bó tẹ́ bẹ́ẹ̀ dẹ̀ lóyún náà wọ́n á fẹ́ búyà láyà àwọn ọ̀pá náà ni pé ẹ̀rí bó ṣe ró dàbí ọ̀bùn
bẹ́ẹ̀ni ṣe nìyẹn kò ṣe pé wọ́n wá rí mi nílé ẹ̀fọ́ wá wò pé àbóyá ọjọ́ tí mi ìbá makeup wá wò pé ṣé bó ṣe rí rèé ṣé ó ti yé ẹ I don't fake things. I'm not fake. So irú ìgbà Yorùbá nation ẹ̀ ń sìn bàbá kí tó yè gbogbo ìgbà tí mo bá bàbá sọ̀rọ̀ ní meeting kì í ṣe bóyá mo bá bàbá sọ̀rọ̀ wọn kàn fún ìgbà tó ń pè bàbá sí club house gbogbo wa la wà ń bẹ̀ mo bèrè question lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì ìgbà tí bàbá bá wa ṣe meeting lóde ti pẹ́ mi ò rí bàbá rí so gbogbo show tí mo ṣe fún bàbá ń gbà yẹn tí mo jáde tí mo defend bàbá yẹn so kéèyàn kan wá sùn bí ó wá sùn bàbá fún bàbá ń ṣe. ọ̀ràn iṣẹ́ bó ṣe gọ̀dé láyé social media yẹn nìkan rán nìkan ń ṣe láyé social media everybody is responsible for what they do or say on their platform. So nǹkan tí us máa mú ṣe ni pé gbogbo time yẹn kẹ́nìbọ̀dì kan máa ń sọ̀rọ̀ nípa Tani Olohun ṣe bíbẹ̀ náà ṣe fẹ́ tí ì bá ń ṣe pé a lo ọgbọ́n àgbà àtọgbọ́n Ọlọ́run ìbọn ìfẹ́ sọ wá dọ̀tá ọmọ yẹn nìyẹn ẹni tó wà ní prison kò rí wa o kò ní access sí fóònù. bó ṣe gbìyànjú ìyá Kúránì náà nìyẹn bó ṣe dípa nìyẹn bó ṣe ní ànífẹ̀ẹ́ ìyá Kúránì mọ́ nìyẹn. wọ́n ní Tani Olohun sọ pé à ń fi òun pa owó tó sábìsà àwa ni ò jẹ́ kó lù ú ṣáwa ni lọ́ọ̀yà ṣáwa tá a dá owó tá a tún fi gbogbo táìmù wa sílẹ̀ láti make sure yìí pé. Tani Olohun ò sọ bẹ́ẹ̀ wèrè ni wọ́n. So àwa yẹn gangan ní US wá sọ pé a fi ń pọ́n ní Tani Olohun la kò ń pa èmi ò ní Facebook ò fún mi ní kọ́bọ̀. nígbà wọ́n mọ̀ pé à ń fi Tani Olohun ókè ká tiẹ̀ wá gbà pé à ń fi Tani Olohun pa owó lórí Facebook ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run màmí. nígbà tẹ́ mọ̀ pé à ń fọ Tani Olohun èèyàn burúkú ni wá ẹni bí ni wá ẹ̀yin kéde jẹ́ ní ire kí ló dé tẹ́ ẹ̀ ṣe kí ni tẹ́ ẹ̀ fi ilẹ̀ tẹ́ ẹ̀ fojú àánú wò. kẹ́kẹ̀ẹ́ rìlíìsì ẹ̀ pé kọ́ máa fi pawó mọ́ wọ́n ní ṣe la fi wọ́n ní Tani Olohun wọ́n tún wá parọ́ mọ́ Tani Olohun gbà yẹn pé ó sọ pé àwa ọjọ́ kan mo kàn á ro kiri yẹn pé Tani Olohun mo kàn pé inú wọn á sọ fáwọn group pé. ẹ ṣeun ìyá mi bọ́sẹ̀ dé Oṣùjì. so Tani Olohun wọn lè mí kò pawó kí ló ẹ fa kíní tí mo mọ Tani Olohun rí ọjọ́ ìwé fẹ́ wá ṣe ṣó lórí social media pé mi ò mọ Tani Olohun rí o ẹni assistant bá ṣe fún mo ṣe fún Ọlọ́run ní mi ò rí mi ò lè mọ. ẹ má dá wọn lóhùn dé ẹ mọ̀ pé bọ̀bọ́ yẹn ò ní lè bọ́ táńtàmì yẹn láti wá sọ wípé òótọ́ ni òórọ́ ni òun sọ bẹ́ẹ̀ o ó wà nù ilé náà ó wà nókè kúra ẹ ti ọmọ ọlọ́mọ mọ́lé látijọ́ ọjọ́ yìí ẹ wá sọ wípé ó sọ pé ó ní pé bó ṣe sọ nìyẹn lákọ̀ọ́kọ́ pé ìyá Kúránì sọ pé òun ò dẹ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ìwúmọ yẹn gan ò tí ì sọ̀rọ̀ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ tó ti ń gbérú mọ̀ kiri. bẹ́ẹ̀ni. ìgbà tó tún yá ni wọ́n ti gbérí mọ̀ pé Tani Olohun ti gbàdàgbà Islam o látara olórí. let your sister come kó bàtà ẹ̀ wá kó má fi socks yẹn gbò nílẹ̀ socks yẹn máa tètè bàjẹ́ ni. ìwọ náà wá jókòó. so ẹ ti sáré sọ wípé ó ti gba Islam o ojú ti ti àwọn oníṣẹ̀ṣe o àwọn oníṣẹ̀ṣe kìnnì kan ọmọ ọlọ́mọ dẹ̀ ti bọ́ síta ń sin ó ti sọ fún yín wípé kàkà kóun gba Islam kóun kú dànù ni ìyẹn tún ka yín lórí ó tún ka yín sàn. ẹni tó ti fi ẹ̀mí ẹ̀ di pé òun ò ní padà sẹ́ẹ̀. ká fi sẹ́nu ká dákẹ́. ìyá Ṣẹ́kẹ́ okùn ìyá Jíbọ́lá Bọ́sẹ̀dé ní kínkín yín o. àwọn ni Ajíbọ́lá ọ̀dọ́ wà bọ̀ yìí. Màmí ṣẹ́yìn ń gbádùn Àyìnlá yẹn ṣá ṣé ń gbádùn Àyìnlá. bàtà. oríṣiríṣi àgbà tuntun ni mo wà ó ṣáà ní pé mi ò. mi ò lè rí kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ mọ̀ pé mo pin pé everywhere kàn kó bọ́ọ̀bù bẹ́ẹ̀ yẹn kó wà everywhere sómi ìjẹ́lẹ̀ wà everywhere mọ̀ ẹ má bínú oríṣiríṣi làgbà ilé ìgangan. báyìí kọ́ ọmọ yẹn lọ ṣubú lórí kinní yẹn tó ló máa ń dúró lórí kinní yẹn bá mi dá nǹkan mi padà síbí jọ nítorí Ọlọ́run ẹ̀gbọ́n. ẹ̀ka William ẹ̀rẹ̀ ó jáde kó sọ̀rọ̀ fún gbọ́dọ̀ ní sọ̀bọ́ọ̀dù. ó ra o.
ẹ ti ń da ẹ màá mi lọ́dún ẹ jẹ́ fi ọ̀rọ̀ wọn ò ṣe é sọ tán bí a bá sọ láti ní ìjọba ibẹ̀ náà lọ sí máa wà. àníṣe dáàdì ọwọ́ Afọlábí náà wà bẹ̀ mí gbà yẹn inú mà bí mi gan mo ní kí ló fẹ́ fa òṣì ṣé mi wọn rántá ní Ọlọ́run. kò sọ bẹ́ẹ̀ náà kò sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbé kọlù wá ni. ó dáàdì yẹn fún wa sọ fún mi pé ó yẹ kó yé mi pé ṣe ló fẹ́ fi kọlù wá. náà ṣé tí ní nìyẹn o wípé àwọn gan tún bínú gbà tí wọ́n sọ wípé Tani Olohun sọ wípé òun ò rán wá ń ṣẹ́ èmi ti mọ̀ pé létekete nìyí. àní mo bínú sẹ́ẹ̀ tí mo ní mo fẹ́ wá ṣe live kí mo dẹ̀ máa sọ mọ́. Àyìnlá Ọmọwúrà ọkùnrin kan ó ní elétekete orin òwe elétekete orin òwe ẹni mọ̀dí àlọ́ yìí kó wá wí sọ fún wọn fi yé wọn tàkúté tó fẹ́ pa lágìdò o àpẹ́ lóko kó tó gbé wá sílé. kí má ṣe bẹ́ẹ̀ o kí má ṣe bẹ́ẹ̀ kí má ṣe bẹ́ẹ̀ mo ní ṣé kí ni ta ni mo ní kí ládùúrú gbogbo wàhálà tí mo ṣe kí Tani Olohun wá máa sọ pé èmi ni mo fi ń pawó lórí Facebook gbogbo wàhálà táwa ń ṣe ipe kó àṣerọ́ ni gbogbo ẹ̀ Tani Olohun àtijọ́ tó ti gba fóònù ẹ̀ lọ́wọ́ ẹ̀ fóònù tó mú lọ síbẹ̀ yẹn kò ní access sí fóònù. first 3 weeks ó sì kìtọ́ ẹ̀kọ́ ṣe náà lù bí ẹni bára. ṣé bí gbogbo ẹ̀ la rí tó ń nà tójú ẹ̀wù tẹ́nu ẹ̀wù tó yẹ pé wọ́n ń rìn báyìí ń ṣe jáláńká tó ní. bí barista adédàwọn lágbo tún sọ fún wa pé tá a bá rí ká má wà dìgbà pẹ́ńtẹ́ pé kò lè dúró dáadáa mọ́ o. kódà àwọn ni wọ́n tún dì náà ẹ̀ ní access lọ́ọ̀yà for 2 weeks kí lọ́ọ̀yà kò lè rí anybody kò jọ wọn tó nílì rí. so ẹ̀dẹ̀ wá sọ pé ẹni tó wà nínú situation yóò dẹ̀ mú káwọn èèyàn kan fi ń pa owó lórí Facebook ṣé ó lálàá ni tó bá ti sùn wọ́n gbé kámẹ́rà wọ́n ṣe pa owó wà fún. tó lè ṣe ìgbọ́ náà wọ́n tún kúkú irọ́ wọ́n lọ fẹ́ gbé travel. ọmọ ó travel out. wọ́n ló máa jẹ bisikíìtì. ọmọ ilé ìwé tó fẹ́ arrest òun tí ò ní visa òun ló fẹ́ travel out. àbí ṣé àwọn ọmọ wa dúró fún àṣetọ tí àwa kojú àwọn olórí mú àwa sá lọ ló fẹ́ travel lọ ṣe kú tọ́ ló sá lọ ni. àbí ṣé wọ́n ṣe ń lọ London ni àbọ̀ ṣe ń lọ sí Amẹ́ríkà ni ṣèbó ní ìpayà tó. ẹ má dá wọn lóhùn báyìí ẹ ká máa bá ìwà ara lọ mo ti ní mi ò bá wọn jà lọ tẹ̀lé mo wá ṣeré ni. ẹ ṣeun màámi love you ma. love you too. Yes ma ó dáa ma yes ma. lẹ́yìn tó jẹ adúrú mi ètí ti dókòó tì tó bá jẹ́ pé tó bá rojú tábùrú ẹ̀ bí wo kò sí láyé mọ́ ábíkílẹ̀ ń bá ká. wọ́n á wọ nílé ọ̀pọ̀lọpọ̀ tì. olórí burúkú ẹ pé kó ṣe tiẹ̀ lọ́tọ̀ ébà ẹ̀yin fúlà lẹ́sẹ̀ gbá ìtì ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ọ̀rẹ́ mi òní ó fẹ́ràn máa jẹ bisikíìtì ẹ̀ lọ́nú dé lọ. kò ní ṣe é kọ́. fẹ́ni tó bá gbọ́n. mi ní ìrọ̀ kúrò délé. àwọn ọlọ̀tẹ̀ ó ti rún jẹ́gẹ́ àwáwà o ayé ọlọ̀tẹ̀ ó ti rún jẹ́gẹ́ àwáwà. ewé onífọ̀ọ̀fọ̀n a sì fọ̀fọ̀n odò onífọ̀ọ̀fọ̀n a sì fọ̀fọ̀n ewé onífọ̀ọ̀fọ̀n a sì fọ̀fọ̀n ébà àwọn ọ̀tá mi wọn ò ní gbé rí àwọn ọ̀tá mi wọn ò ní gbé rí
wọ́n máa ń fọ lẹ́ṣà. Ébà ìwé onífọ̀ọ̀fọ̀ àsìkọ́fọ́. Àwọn ọ̀tá mi wọn ò ní gbérí. Sọ́ọ̀tì ìyá fọ́ọ̀dì ìdọ̀tí. Ìwé onífọ̀ọ̀fọ̀ àsìkọ́fọ́. Listen to this, listen to this, listen to this. Eléyìí blockbuster ni. Ẹni kì í ṣe lódì wọn o, aya kì í ṣe lódì, àgùntàn ló lódì lọ́jà, ewúrẹ́ ò ló lódì lóde, àwa la mú gbòròdì lóde, àwa la mú gbòròdì. Báwọn tó ń bínú màá bínú. Ébà a ti mọ̀ pé kẹ́ni màní ni wọ́n tó bí wọn o. Pẹ́lẹ́ òbí òye nìkan ẹ̀ ní ọmọ nídìí lọ ẹtúmọ̀mí sí ẹ̀ tó. Òpó ní òjò nǹkankan. Wọ́n ń dá lúrúpọ̀ mọ́ ṣàpà, wọ́n ń jí mi lórí àwọn dàdá ń dìdí. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ olórin lọ́wọ́ ẹ̀ ń ta òǹrọ̀ bolórin òrin wọn kọ́ mi. Títọ́ apẹ́ o. Hey, we don't want to receive calls. The call is too much, it's so disturbing. Mo wá ṣeré ni. Ẹ má bínú bàbá Adébánjọ, mi ò lè pé kọ̀, ẹ má bínú sà. Kẹ́ ẹ tó sọ pé màálù ní ìṣọ̀mọ̀ ewúrẹ́ o, irọ́ ọ̀rin pátá ewúrẹ́ o. Ébà àṣà ò ní gbé pẹ́pẹ́yẹ ṣe ẹ mọ̀. Kásípa tó dolúwo apẹ́. Bí Lísà bá ń bẹ láyé, àṣípa kò ní jolúwo. Báwo lẹ ṣe fẹ́ jolúwo? Nígbà tí Lísà ń bẹ láyé, báwo lẹ ṣe fẹ́ di ọmọ onílùú nígbà táwa ọmọ kóòtù òjíire táṣíwà? Kò pọ́síbù ẹ̀yin Fúlàní. Dẹ̀níù lórí wá gbé eku ajá ṣe kéré mọ́ lóko ọ̀gá ní fẹ́jọ́ lóko nínú oko òró ńlá lóní. Bàbá mi Akọ́mọláfẹ́ òkè Fúlàní yàráyà wọn wà. Ẹ bẹ̀rù òòṣà Tọ́lá o, ẹ bẹ̀rù òòṣà Tọ́lá o, ẹni bá bẹ̀rù òòṣà Tọ́lá o kò ní sí ìjà o. Ẹ má pè mọ́, ẹ má pa sáà mọ́ wa lára o. Mojí lè ní mojí lówó. Ìrìn àsìkò ni mo rìn lẹ́sẹ̀ o, ayé gbè ní mo ṣoríire. Ébà bàbá Kọ́lá Adams love you. Ìyá sọ wípé ibi ayé bá ń yí sí ni ká jọ yí sí. Ayé ti yí sí ṣẹ̀ṣẹ̀ nìyẹn, gbà fọlọ́run. Tẹ́ ẹ̀ bá ti gbà fọlọ́run, tẹ́ ẹ̀ bá ti yí síbi táyé yí sí, ìgbà máa lò yín mọ́gbà ni. Ṣó ti yé yín, òun ni bàbá ń sọ fún yín yẹn bàbá. Yàṣá máa gòkè ọ̀la lọ. Ẹ ń fi eléyìí sí fún yín. Dèndéndèm gàgàgàn. Ẹni robi sí mi ìbí àbá o, ìyá yín ni wọ́n máa jí gbé. Ẹni robi sí mi ìbí àbá o, ìyá yín ni wọ́n máa jí gbé. Orí fún wọn. Ohun tí ẹ bá rò àjẹ́ tí wọ́n ẹ gbọ́ pé wọ́n jólúmọ̀ ẹ̀ gbárí láyé. US Imam, ṣó ń gbọ́? Ìwọ ló tún fẹ́ bá wí ní ìsìn.
wọ́n fà tí wọ́n lọ́wọ́ gẹ̀ǹgẹ̀rẹ̀ bóyí fún wọn. Mi ò rí jàgùdà Al-fulani bó ṣe já olè tó mi ò tí ì rí tí ó fọwọ́ bàpò aláké irọ́ ni wọ́n pa kò lè ṣeé ṣe kó lógi nílò jágùntàn ìyá yín ni wọ́n máa jí gbé. Mo tún bẹ̀ kàn dúpẹ́ lọ́wọ́ ẹni ń fẹ́ tí wá. Olúwa bá mi sán kálukú lẹ́sàn-án rẹ̀. Ìlú tó kù la ò lè sọ. Bọ́mọdé bá gòkè àgbà ṣẹ́ mọ. Mo ní láti gbọ́n. Àwa táwọn wá wà wọ́n rí wa. Bó wọlé mi jẹ́kùn jọ̀wọ́ ohun ọba. Ẹ̀yin ará bí ẹ ṣe gbè lẹ́yìn mi o. Èèyè ń gbélé kàṣà ìgbé mi léèkè. Ébà. Má gbọ́. Ó ní ẹ láta òṣùwọ̀n ẹ bàtà rẹ o. Ọ̀sán pọ̀ gẹ̀gẹ̀ lórúkọ àwọn o. Olùwẹ́dù kì í. Lẹ́yìn lè gbàgbé ọ̀rọ̀ mi o. Lẹ́yìn lolúgbè ń so o. Ọba tó kú lẹ́yìn ńkọ́ o. Àwọn jọjọ ọlápọn. Káyọ̀ Olúwa lógo báwọn ìran rídùnú létí àwọn olùfẹ́ wa. Owó rèé ẹni mo wò ló lè ṣe bí alájẹ ni mò ń pè ṣùgbọ́n olówó ni kò mí àwa. No, not at all. Ó fi jọgbọ́n ẹ pọ̀ ní olódà. Ẹ rí pé mò ń bọ́ sẹ́gbẹ́ kan. Owó rèé máa jẹ́ káwọn oní pídófà wá lọ rí. Ṣé bí olówó ni mò ń pè àwọn ẹ̀dá àrú ẹ̀ra ò ní bá wọn ṣe owó rèé ẹni mo wò ló lè ṣe. Ṣùgbọ́n olówó ni kò ní àwa. US Imam ṣó ń gbọ́. Eégún Mọ̀gájídé ṣé ẹ gbọ́ sétí o. Ẹ fẹ́ mi kárí ayé mi o. Ẹ má lòdì sí mi níbì kan. Ìfẹ́ owó ni kí ẹ fẹ́ mi. Mi ò bó ṣiṣẹ́ pọ̀ ṣe ẹ̀ ń gbọ́. Ó máa dùn wọ́n pa ni bàbá mi ọmọ èṣù àwàrà olówó la fẹ́ o èmi ò bó ṣiṣẹ́ pọ̀ lọ́yà pírí ṣó ń gbọ́ àmì ò bó ṣiṣẹ́ pọ̀ igi ajé mi ò ṣe bówó ló ń so.
ìfọ́ ìlú wọn kì í ràn kànnàmọ̀gbò gbogbo ọlá tó ń bẹ lóde tí tèmi ní ṣe olówó mo fẹ́ ó mi ò bó ṣiṣẹ́ pọ̀ olówó mo fẹ́ Bímbọ́lá mi ò bó ṣiṣẹ́ pọ̀ igi ajé mi ṣe bówó ló ń so. Listen to this. Àwọn olóko lówó ìlú ó máa tán sí. Bí mo ṣe ń darí orí mi ló ń bá àwọn ọ̀tá mi nínú olúwa. Ọba ló ń gbé wa ga. Ẹni bá sọ pé òun ò bínú onítọ̀hún á bínú kú lásán. Eba. Yọ̀rẹ́ orí ẹ̀ ìbọ̀tá nínú. Ló ń gbé wa ga. Ìdẹ̀ra ò kan gbá ó. Kárówó ṣe lé ayé ọní tó bá wu Olúwa ọba ní ọ̀rin ó fi fún ó. Ọba ló. Ròyìn kọ́lé lọ́wọ́. Abúlé èèyàn ọmọ alákọ̀ọ́rí ìṣó ló ń jí kó. I have another one for you. Don't go anywhere. Don't go nowhere. You go nowhere. You ain't go nowhere. Love you. Nílé ayé. Okay, Baba Ifatoni. Ayé ò ní ṣe sí ọ̀sí tiwa. Eba. Àdàdà owó ti yà nílé gbogbo wa. Àgbàrá ti dé. Olúwa ò ní jẹ́. Àṣẹ. Mo ní bẹ́ẹ̀ lọ́gàn ń gbẹ̀gàn lọ́lá Olúwa tiwa ni ó borí o. Ọba ló ń gbé wa ga. Ìyá mi Tóyìn ó dùn wọ́n gan. Wọ́n fẹ́ gùn ká láìpẹ́ ọjọ́. Thank you. Òṣé. Òṣé. Gbà. Òṣé. Nítú láéláé. Láéláé. Pẹ́pẹ́ lóhun ṣàrọ́rùn ti sọ. Ẹnìkan kì í rí di òkun. Ẹnìkan kì í rí di ọ̀sà. A kì í rí di ọmọ ní gègégédé. Piano mama. Nílé lóde nílé ayé wa. Àti jáwé wọ́rọ̀ àti wá lára. Orí mi o, ẹ̀dá wá ṣe bòògùn. Ṣé ń gbọ́? Lẹ́ndìtẹ̀ lọ yọra yín lẹ́nu o. Orí mi, ẹ̀dá wá ṣe bòògùn. Bàbá Babalọ́lá Ọ̀pẹ́ládé, bàbá Ọ̀pẹ́ládé ẹ̀ka abọ́rú àbọ̀yè àbọ̀ ṣíṣe ogbó àtọ́ àti òwòrò fún bàbá mi. Lẹ́ndìtẹ̀ lẹ́yọra yín lẹ́nu o. Ìyá Margaret. Ẹ̀dá bá ṣe bòògùn. Lẹ́ndìtẹ̀ lẹ́yọra yín lẹ́nu. Ìjọ̀gbọ́n ẹ̀pọ̀ lálẹ́. Orí ni o,
mo mọ̀ ó fẹ́ gbójú wá síbi. Ébà lẹ́ni tẹ̀lé ń yọra yín lẹ́nu. Oṣù ògùn ṣe múnimúni. Tí inú lòjò lò. Ẹ̀yin ọmọ Abẹ́òkúta ó yẹ kẹ́ máa ra star fún mi ni o. Mo mú yín lọ́lé. Jẹ́ni tọ̀wẹ̀. Orí ni o. Ọ̀dà wá ṣe bòògùn. Orí ni. Mo mọ̀ pé kí n tó ṣe tán bí ilé ní bisikíìtì yóò máa lọ. Àti fún ìgbọ́ràn rẹ̀. This one is for you. We can't afford to miss this one. Together. Màá bá wọn sọ̀rọ̀ etí wọn. Ilé ọ̀run máa já sí. Màá bá wọn sọ̀rọ̀ etí wọn á kún. Màá bá wọn sọ̀rọ̀ etí wọn á kún. Kí wọ́n fà kó mọra ẹ̀ ní wọ́n fà kọ́ mọ ìlú yọ̀ ń fa ń dá. Nǹkan tó ń díjà láàrin wa nìyẹn. Ẹrú ò fẹ́ mọra ẹ̀ lẹ́rú. Ìwọ̀fà yín ò fẹ́ mọra ẹ̀ ní wọ̀fà. Ẹ fẹ́ káwa ọmọ ìlú gan kárí mú mi. Káwo là ṣe níjà á máa jà náà. Adé bá wọn nílé. Adé bá wọn nílé. Tóun àti ìbọ̀kú ló ń lọ. Apalálẹ̀ ìgbálẹ̀ yín ló ṣe ń gbọ́. Ẹni bá rí mi rí kí á tẹ lọ́wọ́ ayé. Á ṣẹlẹ́yà o. Ẹ yẹ ká fẹ́ lé hẹ́ǹdì. Á ṣẹlẹ́yà o. Ẹni bá lọ rí mi fí dìfáàtì. Mi ò gbọdọ̀ tuntun. Á ṣẹlẹ́yà o. Ẹni bá lọ rí mi fí àtẹ lọ́wọ́ ayé. Ohun gbogbo ló ní. Àbí sùúrù ni. Ẹni bá lọ rí mi bí dìfáàtì àtẹ lọ́wọ́ ayé. Ṣé o ní fún mi lóore? Ikú wọlé mi kò bá mi kèrègbè fìfò ẹ máa kú àrùn dànù lójoojúmọ́. Àrùn wọlé mi kò bá mi kèrègbè fìfò ẹ máa kú àrùn dànù. Ẹ̀jẹ̀ wọlé mi kò bá mi kèrègbè fìfò ẹ máa kú àrùn dànù lójoojúmọ́. Lórí ẹgbẹ́ fún. Anigilade
bó nítọ̀ ń pomi tà á ṣọ́ọ̀tì bó ṣiṣẹ́ orin kò ní gúnrégé. Ṣé ń gbọ́? Ṣíṣe àkà òyìnbó tó ṣe mọ́tò fọ́mọ wúrà mọ́tò wà ní ìnáwó. Ṣáàkà bàbá ìwé àwọn adẹ́nìgbà àwọn ìṣèkúrú adébẹ́rẹ́. Ọkọ̀ ṣúgbẹ́dà. Stand up, dìde. Aṣọ mi ìlú máa tún wọn lọ sí skul. I don't care tonight, but I want to use this one. 699 euro con relax, questo è mio, Doppi saldi, doppi risparmi. 2, come noi. Basta. Solo divani di qualità. Eccolo qua. Ìpolówó. Basta Ulari, basta. Ìpolówó yìí pọ̀ jù, kí ló dé? Eléyìí la fi finish ẹ̀. Nígbà ló kú bá ti mọ̀ ní kó máa tẹ̀. Àwa lálẹ́ àpàyà kíkí. Àpàlà gidi làwa ń jẹ. Àpàlà gidi làwa ń jẹ. Ṣé ló ń ṣe ẹ̀ tó ti dè é? Ó lè wọ́n lọ́rùn rẹ̀ bí ẹ̀kọ́. Ébà. I want to play with you, Mamba Ishiri. Dega! Àpàlà gidi làwa ń jẹ. Lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀ tó ti dè é, ó ti ràn wọ́n lọ́rùn nǹkan bí ẹ̀kọ́. Ẹ̀rí ayé náà mọ̀ ọ́n. Wọ́n máa ń tọ̀rọ̀ ẹ̀dọ̀ owó kó wọ́n tọrọ àrùn. Irú ọ̀kẹ́rẹ́ tó mí àmájẹ́lẹ́rú, ohun tí ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ń pa àwọn lórí. Nínú ilé orin, ẹ̀rùn olóko àwọn ni wọ́n jẹ́. A kì í ṣẹgbẹ́ wọn. Ébà! Bó jẹ́ ti ká akọrin ìṣọ̀lá ní bàbá orin. Ẹ kóra yín bàbọ̀ kẹ́mi àbọ̀. Kí ẹ bá fara balẹ̀ bọ́ bàtà ọdún mẹ́ta orin. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Túndé Ìṣọ̀lá ní pírẹ́sìdẹ̀ntì táwọn alápàdà. Ẹ pé Mùsílíù Ìṣọ̀lá kí n gbọ́ sétí. Mùsílíù o, Mùsílíù ni Babátúndé ní ògbó kí ìlú tán. Àwọn ní pírẹ́sìdẹ̀ntì báwọn lórí àpàlà ní ìtìlọ́ tuntun. Ẹ̀yin ni pírẹ́sìdẹ̀ntì báwọn olórin àpàlà. Ní tilẹ̀ tókò máa wí níbi ọba rìn ká bá ẹ̀dá ẹ̀rù ọba wa. Ẹ̀rù máa ń bà yí ẹ̀rí fún wa. Ìṣó lójú ogun bò lọ́mọ ogun. Ìṣó lójú ogun bò lọ́mọ ogun ẹ̀yìn ni òwò. Ìṣọ̀lá ìbúrúkú jẹ̀bi. Orúkọ ń ro ní àpò ìjà ń jẹ èèyàn. Of course, àwọn oníṣẹ̀ṣe tèmi mo fẹ́ ṣe ẹ̀yìn náà dẹ̀ mọ̀ pé nǹkan tèmi máa yà. Ṣé ò ń gbọ́? Ẹnu yín mẹ́fà, ẹnu yín méje, ẹni tó bá bẹ̀bẹ̀ máa fílẹ̀ padà fílẹ̀ náà. Èyàn lẹ́nu méjì. Ọ̀rọ̀ àsọ̀rọ̀ ẹ̀ tó bá ń pẹ́. Wọ́n ṣì ní àtúnlé lẹ́nu débẹ̀. Mùsílíù egungun yọbí. Bájíjọ́ mi àkọrin àpàlà. Túndé ìyá òdìbá. ìgbéraga ń ṣe wọ́n. Babátúndé Haruna mo tẹnumọ́ Ẹ́ lójúmọ́ o. àwọn dà wọn ò dáadáa ọmọ àwọn dà wọn ò ní lógo dídọ́ ni yóò máa dán iṣẹ́ olúwa ẹyẹ máa tù ú. Dídán ni yóò máa dán iṣẹ́ olúwa ẹyẹ máa tù ú. Ẹnìkan ìbá yúnmíyúnmí dùn mí ẹ má bá ń dùn. Mo dá dúró náà. Ẹ máa gbọ́ o. Kẹ́tẹ́kẹ́tẹ́ bó ti ṣọ̀gá aláàrù tó kò lè gbé gẹdú. Kẹ́tẹ́kẹ́tẹ́ bó ti ṣọ̀gá aláàrù tó kò lè gbé gẹdú. Tí ò bá fẹ́ wọlé kò ní jẹ́ ṣerú ẹ̀. Àfi tó bá fẹ́ bọ̀rù yìí bá. Á ló fẹ́ rìn mọ́tò sáré lọ́lọ́. Ẹ má ṣìpẹ̀ fún. Ẹ má ṣìpẹ̀ fún wọn. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe pẹ́ fún. Ní í ṣe ló ń dọ́gba àti rè o.
ébà ẹ jọ̀wọ́ ẹ má ṣe pẹ́ fún níṣẹ́ lórí lọ́wọ́ àti ìró ìjọ̀wọ́ aláṣọ mẹ́ta wéèrè aláṣọ tó pọ̀ nípàrọ̀ kó wá us imam tó bá wọ ilé ìwà wọ súùtì tí ìyá kò bá bàbá tán. àwọn tèmi ń kọ́ńpléènì lójoojúmọ́ ń fi ilé òwe ìṣọ́lá ó. lójú ń bọ̀la wọ́n ń gbádùn wọ́n ń di ìṣòro. ébà ó dùn mí pé ẹ̀mí rí mi bó ṣe ń gbé ń kó mọ́lẹ̀ dáadáa. ó yá ìjọ tí mo jó lànà tó ń lò. ébà ìyá ò gbọ́dọ̀ gbọ́ bàbá ò gbọ́dọ̀ gbọ́. ọmọ yìí kò jẹ́ kí n gbádùn ètò yá. àbúrò ọ̀túnba àti ìlú àbẹ̀gún kí n Solomon mo rí yín bẹ̀yẹn o. bàbá Fágbénga ọ̀pẹ kúrò ní ìtàtíjá. ṣe ti gbọ́ ọpọ́n ìṣẹ̀ṣe ó ti sún tipẹ́tipẹ́ ó ti kúrò níbi tẹ́ ẹ fi sí mi ò rí sọ jù báyìí lọ ẹ jẹ́ kí n lọ prepare ètò mọ́tì jẹun bítùrù àti jó tán ó yá máa jó lọ àti jó tán ó yá dance ó yá so ẹ jẹ́ kí n lọ prepare ètò us imam yẹn ìjọ̀gbọ́n ẹ pọ̀ jù kí n lè jù síta lálẹ́ ó fẹ́ káwọn pídófáì kan rí ẹ àwọn pídófáì ọmọ Muhammad ẹrú Muhammad àtẹ̀yẹ́pọ̀ ọmọ ni wọ́n ìbádá ẹrú lọ́túnjọ jẹ́ mo ṣe o love you all àní rí sọ jù báyìí lọ I love you so much I want to go and rest I want to go and kí n lọ pò gbogbo ẹ̀pọ̀ dáadáa kí n lè throw out ọdún mo ti pò pọ̀ mo máa upload ẹ̀ sórí YouTube àti Facebook say in the next 30 minutes ó máa débẹ̀ or less because I'll do it right away I love you all I can't keep you waiting anymore love you bye bye ciao.